Ẹ kúrọ̀lẹ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi, tí ẹ ti ń wò mí. Bóyá ẹ̀yin fetí kọ nítorí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ àfetíkọ́ òun ló pọ̀ jù. Ìyá ọmọ Yorùbá rèé lórí ìkànnì Ìyá ọmọ Yorùbá. Ẹ káàbọ̀. Ọpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba nítorí pé ojú tún kojú àríra láyọ̀. Òun là bá ń dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nítorí pé ó tún járíra wa láyọ̀ àti lálàáfíà ara, kò jẹ́ kí ẹnikẹ́ni wọ́n wà ní òde àìsàn. Àròyé tó wọlé jù nínú ọ̀sẹ̀ tí a lò lọ yìí òun náà ni wípé ọkọ mi sá lọ o, ìyàwó mi dá mọ́lẹ̀ ló bá kúrò nílé o, dádì wa ní o. Kí ló dé ẹ̀yin dádì, kí ló dé tẹ̀ ń sá lọ? Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kó lè rọ̀ wá lọ́rùn, òun náà ni mo ṣe mú just simple remedy wá fún gbogbo ìwọ tí kò bá pa ìgbàgbọ́ ẹ lára, fún gbogbo ìwọ tó bá bá ìgbàgbọ́ ẹ pàdé, kò ní kó ṣe o. Ìwọ tó bá ti rí pé ó ta ikó ìgbàgbọ́ tiẹ̀, yọ̀ǹda ẹ̀, rọra yọ̀ǹda rẹ̀. Ẹ má dẹ̀ gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa share videos yìí. O need láti share ẹ̀ lọ sí ọ̀nà 5 ó kéré tán, ọ̀nà 5 ó kéré tán. Ẹ̀jẹ̀ iṣẹ́ yìí nìyẹn, kó dẹ̀ comment, kó like. Ẹ̀jẹ̀ ẹ̀ nìyẹn, bó bá dẹ̀ ṣe á jẹ́ fún ẹ gbèje gbẹ̀jọ, á jẹ́ fún ẹ wéré wéré, á jẹ́ fún ẹ wàrà wàrà tó bá lè ṣe, bó bá lè gbìyànjú ẹ̀. Àdúrà wa gbà. Nǹkan ẹyọ kan tó nílò náà ni in tó lóyìnbó ń pè ní sandalwood, àbí in tí olóyìnbó ń pè ní sandalwood, ìyẹ̀rẹ̀ osùn, ìyẹ̀rẹ̀ osùn, yellow powder báyìí ni nǹkan tó nílò náà nìyẹn. O nílò nǹkan míì, o nílò nǹkan míì. Fún gbogbo ẹ̀yin tí olólùfẹ́ yín ti kọ̀ yín sílẹ̀, tó ti sá lọ, àbí wọ́n ti ẹ̀ wò wípé dádì ò ṣe bó ṣe yẹ kó ṣe mọ́, ìfẹ́ ti ń tutù, ìfẹ́ ti ń rin, ìfẹ́ ti ń tán. Tàbí ìwọ wà lọ́dọ̀ ọ̀gá kan, kò fẹ́ rí ẹ sójú, kò fẹ́ gbọ́ tiẹ̀. Tàbí ìwọ níbi tó tiẹ̀ ti ń gba ọjà tẹ́lẹ̀ tó ti ń fẹ́ràn, o kàn rí pé ayé ti bẹ̀rẹ̀ sí ní kọ̀yìn sọ́lọ́tà ẹ, wọn ò fẹ́ rí ẹ mọ́. Ó lè gbìyànjú iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ yìí. Gbogbo ẹni tó bá ti ń wá ìfẹ́ pátá, òun náà ló lè ṣiṣẹ́ yìí tí ò pa ní owó tí ò pátápátá ẹ̀. Kó ra ìyẹ̀rẹ̀ osùn múrí 5 100 naira, ó nílò kọjá bẹ́ẹ̀, because that is the only thing to need. Nǹkan tó kàn ní ìdìkún náà ni pé ohun ẹnu ẹ̀ kó o wá bá wíjọ́, kó o wá pe àwọn tó láyé kí wọ́n bọ́ pẹ̀lú ẹ̀, ló bá tán, níṣẹ́ bá di ṣíṣe. Tó o bá ti mú ìyẹ̀rẹ̀ osùn, ìyẹ̀rẹ̀ osùn, gbogbo àwọn tí ń bẹ ní Ìyá ọmọ Yorùbá, àwọn àgbàlagbà ní bẹ́ẹ̀ ni mo ṣáà ń gbà bọ́rúbọ yè nílé fáwọ, ogbó àtọ́ o, gbogbo yín náà ni mò ń kí o, mò ń rí yín o. Mò ń rí yín o, mò ń kí yín o. Gbogbo yín pátá ni mo rí pátá, gbogbo kọ́mẹ̀ntì yín ni mò ń wò. Àtẹni tó ń sàlúùtù, èmi náà sàlúùtù padà. Chọ́n. Gbogbo ẹni tó sọ pé ogbó àtọ́, èmi náà kì í pé ogbó àtọ́ o. Gbogbo ẹni tó ṣàbọrúbọ yìí, èmi náà ṣe àbọyìbọ ṣíṣe ogbó àtọ́. Ẹ ṣeun gan. Olódùmarè yóò nífẹ̀ẹ́ gbogbo yín. Ẹ̀yin ọmọ Yorùbá náà tàbí ọbí bó tẹ̀ jẹ́ pé nígbà tá a bá ń ṣe program lọ́wọ́ ẹ̀ wá, ṣùgbọ́n nígbà tá a bá parí ẹ̀ ń gbìyànjú, ẹ túbọ̀ gbìyànjú, nítorí ìgbìyànjú yẹn ìyàwó máa ń sọ pé kúṣẹ́ òun ló máa ń múrí iṣẹ́ yá. So ẹ share, ẹ like, ẹ tẹ button, ẹ tẹ love, kẹ̀dẹ̀ comment sí, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Lórí eléyìí ẹ rí i pé mo lo get your lost love back, but ìfẹ́ràn gbogbo ayé ni, ìfẹ́ràn tó gbóná ni, if you can do it. Ìfẹ́ràn tó gbóná dáadáa ni. Prince Ọláwálé Bọ̀sún, mo ń rọ́wọ́ yín o. Ìfẹ́ràn tó gbóná ni.
báwo lẹ ṣe fẹ́ ṣe tó bá ti di ní déédéé aago kan ọ̀sán tàbí ní déédéé aago kan òru lèèyàn sa iṣẹ́ yìí, ìkànnù méjèèjì ni. Déédéé aago kan ọ̀sán tàbí déédéé aago kan òru òun lèèyàn sa iṣẹ́ yìí. Sísà ni, kò ní rẹpẹtẹ, ìyẹ̀rẹ̀ osùn lásán ni. Bó bá ti wá ṣe tán tó fẹ́ ṣe, bóyá aago kan ọ̀sán nìwọ mú, bó sì já aago kan òru nìwọ mú. Tó bá ti mú ìyẹ̀rẹ̀ osùn, wàá dà sí àtẹ́lẹwọ́ òsì ẹ, àtẹ́lẹwọ́ òsì ẹ ni wàá dà sí. Tó bá ti wá dà sí tán, wàá spread yẹ wàá wá tẹ̀ ní ifá tá à ń pè ní èjì ogbè. Ẹ rí i pé tìbílẹ̀ ni, àṣírí náà ń pè bẹ́ẹ̀, lára àwọn àṣírí àwọn bàbá wa ni. Bó bá ti mú èjì ogbè, wàá wá tẹ̀ sí, wàá tẹ ifá èjì ogbè yẹn. Bó bá ti tẹ̀ sí tán, wàá wá yá sí lẹ́ẹ̀mẹ́ta. Bó o bá dẹ̀ fẹ́ ṣe níta gbangba. Èmi máa ń sọ wípé òru ló dáa jù láti ṣerú àwọn iṣẹ́ báyìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé aago kan ọ̀sán náà ni ìwọ náà ráyè ṣe tiẹ̀, ọ̀sán pọ́n ganrí ọba mákínni, àbí bẹ́ẹ̀ kọ́? Mo máa ń gbọ́ lẹ́nu ọkọ mi ní mímọ́ nǹkan kan o. Jẹ́ntúlẹ́dí ní èmi kì í ṣe fáìtà o, kẹ́nikẹ́ni mọ́ tí mi lọ síbi ìjà. Mo ṣáà máa ń gbọ́ lẹ́nu bàbá àmọ̀ṣá tí wọ́n ti ṣáà ní ọ̀sán pọ́n ganrí ọba mákín. Ètò ìfẹ́ lónìí yẹn tó bá ṣe pọ̀ sàn ló fẹ́ ṣe. Tó bá dẹ̀ jẹ́ pé òrùgànjọ́ ni, iṣẹ́ òrùgànjọ́ máa ń sáré jẹ́ nígbà tí ọwọ́ bá ti pa, tẹ́sẹ̀ ti pa. Nítorí pé àwọn àṣẹ tó ń kọjá lásìkò yẹn ó lágbára jù wọ́n gan fúnra ẹ lọ. Torí ẹ̀ tó bá lè ṣe láago kan òru, á dáa gan. Mo mọ̀ pé wàá padà wá sọ pé ìyá ọmọ Yorùbá, Ọlọ́run máa ti ṣe o, dádì mi tó gbé àbí ọkọ mi tó gbé kinní sálọ ti gbé kinní padà wálé. Torí mo mọ̀ pé torí kinní náà ni, àbí torí kinní kan, ẹ má fi rọ́kàn jàre. Ọlọ́run á ṣàánú gbogbo wa, wọn ò ní jí kinní yín gbé o. Kinní mi ni. Okay now, ẹ mú ìyẹ̀rẹ̀ osùn ẹ dà sí àtẹ́lẹwọ́ yín, kẹ́ wá tẹ ìjì ogbè sí. Tẹ́ ẹ bá ti tẹ ìjì ogbè sí, ẹ yá sí lẹ́ẹ̀mẹ́ta. Ẹ wá mọ̀ pé ohun yẹn wípé gbogbo ìwọ tó bá fẹ́ ṣe tó fẹ́ kó jẹ́ fún ẹ, o gbọ́dọ̀ share ẹ̀ sí ọ̀nà márùn-ún ó kéré tán. If you can do more than that, ó bẹ́tà o. Ṣùgbọ́n tó bá mọ̀ pé ìwọ agbára ò tí ì gbé, pín sí ọ̀nà márùn-ún ó kéré tán. Tí àwa tá ń wò lọ́wọ́ báyìí tá bá pín sí ọ̀nà márùn-ún, that is over 200 shares. Tèmítọ́pẹ́ Adédàmọ́lá, you that are not married, táwa lẹ fẹ́ pè. Mo ti sọ̀nà, mo ní ẹ lè lò fún ọ̀gá ibi iṣẹ́ yín, ṣùgbọ́n kì í ṣe pé kẹ́ fi gbà mọ́yàwó ẹ̀ lọ́wọ́, torí ẹ̀yin èèyàn ìkà ni yín o. Gbogbo ẹni tó bá fi iṣẹ́ ìṣèkà kò ní jẹ́ o. Gbogbo ẹni tó bá fi dalé onílérú, tó bá fẹ́ fi dalé onílérú kò ní jẹ́ o. Gbogbo ẹni tó bá fẹ́ fi bayé aláyé jẹ́ kò ní jẹ́ o. Gbogbo ẹni tó bá fẹ́ fi pín ọmọ lọ́mọ yàpá sí òbí ẹ̀ kò ní jẹ́ o. So ẹ lè lò ó tó bá jẹ́ fún ìfẹ́ràn, tó bá jẹ́ láti gbé iṣẹ́ yín, tó bá jẹ́ láti gbé ayé yín, ẹ lè lò ó, á dẹ̀ jẹ́ fún yín. Ṣùgbọ́n tẹ́ bá fi ṣe tó yàtọ̀ síbẹ̀, kò ní jẹ́. Ṣe ló máa pàdé ọ̀rẹ́ dà, táwa máa lé yín láṣẹ Olódùmarè ọba. So tẹ́ bá ti fi sí ọwọ́ tẹ́ èjì ogbè, ẹ wá máa wí pé lẹ́yìn tẹ́ bá ti yá sí tán lẹ́ẹ̀mẹ́ta, ẹ wá máa wí pé Olúkóyè, 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 arìnàkóyè, arìnàkóyè, arìnàkóyè. Òkọ́mọ níyè papọ̀ lórúkọ tí à ń pe ẹ̀yin oṣó. Ó dé ní Olúkóyè, 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 arìnàkóyè, arìnàkóyè, arìnàkóyè. Òkọ́mọ níyè papọ̀ lórúkọ tá à ń pe ẹ̀yin ìyá mi àjẹ́. Olúkóyè, 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 arìnàkóyè, arìnàkóyè, arìnàkóyè.
òkọ́mọ níyè papọ̀ lórúkọ tá à ń pè wo èṣù ọ̀dàrà. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo pè lórúgànjọ́ yìí, tàbí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo pè lọ́sàn-án gangan yìí. Ẹ wá parapọ̀, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá parapọ̀ kẹ́ wá lọ kóyè lágbájá ọmọ lágbájá, kẹ́ wá lọ kó fún mi. Tèmi ni kó máa rò, tèmi ni kó máa gbọ́, tèmi ni kó máa ṣe. Bí ò bá ti rí mi kò gbọ́dọ̀ lè sùn, kò gbọ́dọ̀ lè wo. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ tó fẹ́ fi gbaṣẹ́ ni, pé bẹ́ẹ̀ kó wá pe orúkọ ẹni tó wà ń charge ẹ̀ sí. Èmi nìkan ni kó máa rántí tó bá ti rántí iṣẹ́ tó fẹ́ fi síta yìí o, tó bá fi contract tó fẹ́ fi síta yìí. Èmi nìkan ni kí n máa wà lọ́kàn gbogbo wọn, wà dárúkọ wọn sí. Bó bá ti dárúkọ wọn sí tán, wà wá dà sínú paper white. Wà dà sínú paper white. Tó bá ti mú paper white yẹn, wà wá máa fi, wà wá dà sínú, wà wá fi rọrí sùn. Èyí tó bá ti ṣe láago kan òru yẹn, wà fi sígbèrí ẹ̀, wà fi rọrí sùn. Tó bá ti jí láàárọ̀ kó tó sọ̀rọ̀ sí èèyàn kankan, wà wá mú, wà wá fẹ́ dànù sí atẹ́gùn. Ìyẹn bá tiẹ̀ lọ nìyẹn. Ó tún dijọ́ kejì ó tún ṣe, ó tún dijọ́ kẹta ó tún ṣe, ó tún dijọ́ kẹrin ó tún ṣe, ó tún dijọ́ karùn-ún ó tún ṣe, ó tún dijọ́ kejì ó tún ṣe. Kẹ́lòmí ò tó ṣe ní ọjọ́ kejì á pè ní tábẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣe pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko. It works. It has been working and it is working and I believe it will work for you. So ẹ sá bólógùn ṣe ní ẹ sá. Ẹ má gbàgbé láti share, ẹ má gbàgbé láti like, ẹ má gbàgbé láti comment. Fún gbogbo àwọn spiritual product wa, ìwọ tó bá fẹ́ order, you can contact us on 09024440432. Tẹ́ ẹ bá mọ mother's name, ẹ ṣáà morúkọ tó ń pè tó ń jẹ́. Orúkọ tó bá ti ń pè tó ń jẹ́ ni Musiliu Àkànkẹ́, Sàríyù Àkànní. Ìwọ ṣáà pé gbogbo orúkọ tó bá mọ̀ tó ń pè tó dẹ̀ ń dáhùn, fi ṣe á jẹ́ láṣẹ Olódùmarè ọba. Ojú ò ní tì wá o, àwọn tó láyé wọn á máa tì wá lẹ́yìn, wọn ò ní tì wá lójú láṣẹ Olódùmarè ọba. Gbogbo ohun tẹ́ ẹ wò, ẹ má gbàgbé láti share, ẹ̀jẹ̀ ẹ̀ nìyẹn o. Ẹ share ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dé oko, because many people are passing through this. Ẹ jẹ́ ká fi pàdé sí ọ̀la láṣẹ Olódùmarè ọba, nígbà tá a tún máa wá pẹ̀lú àkọ́tún. Kí là ń mú bọ̀ lọ́la? Ọ̀sẹ̀ ọdún, gbogbo wa la nídìí owó ọdún. Ẹnu gbẹ a nídìí owó, ẹnu gbẹ a nídìí owó. Ìyẹn ní kẹ́ pàdé wa fún lọ́la láṣẹ Olódùmarè ọba. A nítorí wa sáré pè yín, a nítorí yín sáré jí wa, àbí a nítorí wa sáré pè yín, a nítorí yín sáré jí àwa náà. Ọ̀kọ̀ọ̀kan láyájú láṣẹ Olódùmarè ọba. Ẹ jẹ́ máa fi ṣe lọ́nà ká tún fi pàdé sọ́la. Kọ́lọ́n kó má kọ àtúnrí wa. Bye for now. Thank you.